Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.
inú ẹ̀ á dùn túra kí. Ayé ti kú kò ní dìbàjì. Ìyàwó ló ní kí ẹ túra kí. Kàbíyà. Ìyàwó ló ní kí ẹ túra kí. Happy 45th birthday. Owó ọkọ̀ ìṣá. Ọkọ̀ Moshe Fabrics. Yàrá aṣọ àṣà tún ní. Ajá ọ̀pá ẹ̀ àmì o. Ẹnjìníà. Ẹjọ́ kì í bábá. Ó lọ sọ̀kè ọba nígbà oṣù òwe ẹ̀sẹ̀ tó fẹ́ kọ́kọ́. Tòlẹ́yìn bá ń fẹ́ ní ọ̀ma ń fẹ́. Alápọ̀lẹ́ èèyàn ẹni ní. Tírọ̀kì. Àwọn ti jáwọ́ kẹwàá ní ọ̀tí rẹ̀ tipẹ́tipẹ́. Àyà tó wá kiri Àìṣà. Adéọlá, Adéọlá, ó tilẹ̀ kó mọ́ òbí lọ́gọ́rọ́ pamọ́. Ó tilẹ̀ kó mọ́ òbí lọ́gọ́rọ́ pamọ́. Àìṣà, kẹ́kọ̀ọ́ máa bú ẹ̀ èébú oṣù. Kẹ́kọ̀ọ́ máa bú ẹ̀ o èébú oṣù. Ìwọ ló ní nǹkan ẹ, ẹ ti jọ ṣe léwéléwé, ẹjọ́ wọn ṣe lágbàlagbà kó wọn láọ̀ọ́lọ́hùn. Àìṣà. Kó wọn láọ̀ọ́lọ́hùn. Àìṣà. Ayẹ̀kùn wọn gbọ́dọ̀ já kí ìlú túra kí. Ojú owó rẹ̀ rí ẹ̀rọ àyàtúrà kí. Ìdùnnú já mi ò túra kí. Òun lè lẹ́jà tútù já mi ò túra kí. Òun ṣàní àìtẹ́sán túra kí. Transformer tó pọ̀, transformer tó pọ̀ lọ. Òun ni transformer tó pọ̀, transformer tó pọ̀ lọ. Òun ló ní dùnú jáde túra kí. Àyídé àbẹ́bí ọkọ̀ Àìṣà. Jami, Àyídé àbẹ́bí ọkọ̀ Àìṣà. Túra sí Àyídé àbẹ́bí ọkọ̀ Àìṣà. Happy birthday to you. Ẹ̀mí aṣọ́kù aṣọ́kọ̀ ọdún láyé. Ṣẹ́jú. Ẹnjìníà nígbà gbà tí wọ́n.
ó ṣẹ̀ṣẹ̀ ń di ara máa ń bí. Kọ́mọ́tà ti yáyá. Ọlọ́rẹ̀wájú ọmọ kọ́ládé. Gbogbo iye nínú mímọ́. Tẹ́ sásá bínú Elédùmarè àbínú Ọlọ́run ọba. Lárẹ̀wájú. Inú mímọ́ ẹ̀ ò ní pa ẹ́. Lágbára Ọlọ́run ọba. Ọlọ́run tó dúró tì náà kò ní fi ẹ́ sílẹ̀ nígbà kọ́kọ́. Ọ̀kẹ́rẹ́ ló ọ̀làgbé ìlú àtọmọ́ tọmọtọmọ nínú ilé àmì o. Kíní kan ò ní ṣe é. Freight agency. Ọmọdé ayé wẹ́rẹ́wẹ́rẹ́. Ó bẹ̀ wọ́n tẹ Ẹlẹ́dùmarè olúwo tọ̀ lọ́wọ́ bá. Ọlárẹ̀wájú ọ̀kọ̀ọ̀kan ládé. Àdúrà ẹ̀ ti mọ̀. Ìyá tẹ̀lé ayédè mi wá sí ọlọ́rọ̀ bí. Ọlọ́rẹ̀wájú ọmọ kọ́ládé. Tòrá mọ̀ lójọ mímọ́ ni wà ó. Ìwúrí ọdún ọlọ́gbọ́lá ọ̀la ń ṣe fúnra wa. Ọlá tó ní ètò. Mo fẹ́ kọ́ máa pọ̀ sí lójoojúmọ́. Ìwúrọ̀ mọ̀ ṣiṣẹ́ nìyẹn. Gbogbo ẹni bá jẹ́ mọ̀ ṣiṣẹ́. Àdúrà ẹ̀ ti mọ̀ Ọlárẹ̀wájú. Ìwọ lọ́sọ̀dú ọmọ gbogbo ìpàkọ́dé. Bàbá kìtùnú ọlọ́run ọba o. Bàbá ìyàtọ̀ láwọn ọba o. Ìyàwó ọlọ́bàbà Samuel. Ó bàbá Benjamin ṣe ń bá mi tọ́jú. Bàbá Gàgàrà Olúwarótì yóò bá mi kí. Àwọn òṣèré àyílé ní wàhálà ọmọ Kọ́ládé. Ọlárẹ̀wájú. Ọmọ ìyá lóde Ọlárẹ̀wájú. Ẹlùlú ẹ̀fún. Wọ́n bá kà. Ọlọ́rẹ̀wájú ọmọ Kọ́ládé. Ọmọ ìyá lóde lóṣogbo òròjì. Àyè yóò máa wọ̀ ẹ́ tó lè fi ojú lọ́wọ́. Èyí wọ́n kọ́. Ọlárẹ̀wájú. Ọmọ Kọ́ládé wò kí ẹ. Ọlárẹ̀wájú. Ọmọ ìyá lóde Ọlárẹ̀wájú. Ọmọ Tẹ̀rẹ̀lú wò kí ẹ. Ọlárẹ̀wájú. Bó bá délé bá mi Tẹ̀rẹ̀lú. Tẹ̀rẹ̀lú Ọládòyìn.
olúwayé fújì lómi omi kí láàrú ṣe táàrà sí ara wa múná kí láàrú ṣe lẹ́yìn sí ara wa múná. Kí láàrú ṣe táàrà sí ara wa múṣẹ́ kí láàrú ṣe lẹ́yìn sí ara wa múná. Láti ọkọ̀ àìsà ire tìrẹ ìròyìn kan ní òkú ire. Ire ni tìyẹ, ire ni tìyẹ. Yanu. Ire ni tìyẹ, ire ni tìyẹ. Yóò lọ bí yóò mọ. Ire ni tìyẹ, yóò lọ bí yóò mọ. Ire ni tìyẹ. Láti ọkọ̀ àìsà. Ire ni tìyẹ, yóò lọ bí yóò mọ. Ire. Ire ni tìyẹ, ire ni tìyẹ. Yóò lọ bí yóò mọ. Láti ire ni tìyẹ. Jọ́ni bàbá ọmọdé ní ẹsẹ̀ tó bá ọgbọ́. Wọ́n sì padà wà ní ẹsẹ̀ tó bá ọgbọ́. Eré làwọn pọ̀ ọdún ayò ṣe. Ọmọdé ní ẹsẹ̀ tó bá ọgbọ́. Wọ́n sì padà wà ní ẹsẹ̀ tó bá ọgbọ́. Eré làwọn pọ̀ ọdún ayò ṣe. Kò bá jẹ́ òyìn yóò wà lójú. Kò ní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Òní fẹ́lẹ́ yóò bá gbé wáyé. Kò ní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Èyí tó ṣọjọ́ bí òní kájọ́ ìbànújẹ́ òun lọ́la fún wọn kan. Kò ní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Òní kájọ́ ṣe olórí ọ̀hún kan. Òní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Iṣẹ́ bẹ̀rẹ̀ ní iṣẹ́ oníṣẹ́ o. Ìwọ pẹ̀lú àìsàn ààbò. Òní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Àárín ìyàbàbò àbádọ́. Ní òdòdó tọ́ lọ dáadáa ò káàkiri wá sí i. Òní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Ẹrù ẹ̀ onídàgbàsán òkú máa lọ sọ́dọ̀. Òní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Àwọn ọmọ ẹ̀ máa ní ẹ̀kú ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí wọn kọ́. Òní bàjẹ́ òyìn yóò máa dùn ní. Orí ìṣirò mọ́ kí ẹ yára. Ọmọ ìjọba kú kí ẹ rà. Lójoojúmọ́ wà á máa wà nínú ọ̀la ńlá. Jẹ́kọ̀ máa bù ẹ́, wọ́n lè tó ẹ. Oríṣiríṣi jẹ́kọ̀ máa bù ẹ́, wọ́n lè tó ẹ. Jẹ́kọ̀ máa bù ẹ́, wọ́n lè tó ẹ. Kilarigbo Live TV
ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. ṣe báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kílárígbọ́ Unlimited. Kílárígbọ́ Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kílárígbọ́ TV. mo lo ata tomatoes àlùbọ́sà ẹyin mo lo carrot mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀ Kílárígbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyọ ọ̀rọ̀ jábẹsì padà ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kílárígbọ́ Live TV gbọ́ ń pa ẹ̀. fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára Kílárígbọ́ Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.